wọ́n ní kí bàbá wa àgbà lọ́fà wọ́n ní kẹ́ máa wọlé kẹ́ máa rọra ọlọ́ba tó fi mú ààyè àwọn àgbàlagbà lọ́wọ́ ọlọ́mọdé mọ́sàjẹ́ sọ ààyè náà pẹ́ ọlọ́ta nẹ́bùwà Muhammad gẹ́gẹ́ bíi pé bí àwọn ẹni àmì báyìí bá dé bí tá a sì dá ọmọ pẹ́ ní àmì ni wọ́n bàbá ìmáàmù àgbà máa retí àdúrà lọ́dọ̀ ẹ̀yin ẹni àmì tọ́lọ́run máa gbàdúrà lọ́dọ̀ yín wọ́n ní bọ́lọ́run ti sàwọn tó bí yín tí wọ́n ṣe tán jẹ́ aláwìíṣe alásọ̀ṣe ọlọ́run wájú ọtán oníkẹ́yìn náà ṣẹ́kù ẹ̀ ń wí sínsìnṣẹ́ ẹ̀ ń sọ yín ṣe èyí tẹ́ tọrọ fáwọn yìí náà ọlọ́run mọ́sàájú ó ṣe ọlọ́ta nẹ́bùwà Muhammad anakum. Bàbá ní a dúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Wọ́n ní ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad. Bàbá ní àdápadà oore àti kẹ́ àdánù rẹ̀ kó máa bá Ànábì wa Muhammad. Àdápadà oore àti kẹ́ àdánù kó máa bá wa rẹ́lẹ̀ Ànábì wa Muhammad. Bàbá ní gbogbo àwọn tó ń léfà Nábì kí Ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá wọn lápapọ̀. Wọ́n ní láì ní gbásíkò wá. Wọ́n ní àbá bàbá wa ìmáàmù gbogbo Ìlọrin káfátàn àti gbogbo agbègbè rẹ̀ àti kàràkàrà agbègbè rẹ̀ àti gbogbo local government rẹ̀ àti gbogbo kọ́lásẹ̀ lápapọ̀ làwọn bá wọn dúpẹ́ ní. Wọ́n ní gbogbo tó lọ́ bá ṣe fẹ́ dà á. Wọ́n ní òfẹ́ ó wù ọ́ kò wù ọ́. Wọ́n ló dáa kò dáa. Wọ́n lọ pẹ́ láàdá fún. Wà mẹ́ṣí ìtùlọ̀ lámúyẹ́kún. Wọ́n tó bá jẹ́ pé tó wù ọ́ ni tó bá dúpẹ́ lórí ẹ̀. Ọlọ́lọ́wọ́ ṣàlékún fún ọ lórí ẹ̀ ni. Wọ́n tó bá jẹ́ pé tó wù ọ́ ni tó ṣe fún ọ tó dúpẹ́ lórí ẹ̀. Wọ́n ní yóò wá bọ́ yí padà sí tó wù ọ́ ni. Wọ́n ní bàbá wa tàná ti jẹ́ta ti jẹ́rin. Wọ́n ní bàbá wa Dàsúkì jẹ́ta àwọn náà ló jókòó yìí. Wọ́n ní wọ́n lọ́hùn o. Wọ́n ní bí wọ́n ṣe lò ó wọ́n rí lò dáadáa tó ṣẹ́kù. Wọ́n ní wọ́n lọ́hùn o. Bàbá wa lè ní olóhùn o. Ọlọ́run jẹ́ ká rí lò. Bàbá ní gbogbo ń tẹ́yẹ fi ń lò pátá. Tílẹ̀ mọ́ tójú mọ́. Wọ́n ní kọ́lọ́ ń ṣàlékún ẹ̀ fún yín. Bàbá ní gbogbo tí ń já burú pátá tọ́lọ́ mọ́ fi ń sọ̀rọ̀ ẹ̀dá rẹ̀ tó dá. Wọ́n ní kọ́lọ́ mọ́ fi kan ṣe ń bẹ̀. Wọ́n ní kọ́lọ́ ń jẹ́ mi yóò gùn. Wọ́n ní kọ́lọ́ jẹ́ ní àlàáfíà tí ó péye. Wọ́n ní àsìkí ìgbàlódé tó fi ń lo ààyè. Wọ́n ní kọ́lọ́ bá darí ẹ̀ sọ́dọ̀ yín. Wọ́n ní àwọn tó lọ́wọ́ nà é. Wọ́n ní onídìí ẹ̀ púpọ̀. Wọ́n ní tó bá fẹ́ lò ó ní wọ́n mú tó lò. Wọ́n ní yóò wá wọ́n mú wọ́n lò tó wá tún dọ̀là wọ́n tún béèrè. Wọ́n ní àmọ́ tó dé òní. Wọ́n ní kò rí bẹ́ẹ̀ mọ́. Wọ́n ní kó pọ̀ ńlẹ̀. Kẹ́ẹ̀tọ́ ní sọ pé ń béèrè rẹ̀. Wọ́n ní kẹ́ẹ̀ mú kẹ́ẹ̀ náà kó pọ̀ sí i. Wọ́n ní kí gbogbo ẹni kọ́ lóun kó ṣe fún yín. Wọ́n ní gbogbo àwọn tó lóun kó sínú ìjọba yín pátá. Àtàwọn àgbàlagbà tó wà nulé. Àtàwọn kéékèèké tó wà nulé. Àtàwọn tó dọ́gba pẹ̀lú yín. Wọ́n lọ lọ́wọ́ àgbọ́yé àti sùúrù àti faradà tẹ́fì bá wọn lò táwọn náà fi bá yín lò. Àwọn lọ́hùn kó wa jogún ẹ̀ fún yín bàbá. Wọ́n lè ọlá ṣáájú ẹ̀dá Muhammad. Wọ́n ní ká sọ pé ṣéwù. Wọ́n ní ká sọ pé ṣéwù. Wọ́n ní ká sọ pé ṣéwù. Wọ́n náà yẹ ṣubúkà mí nànà. La hawla wala quwwata illa billah. Bàbá wọn bá lórí àti gbogbo agbègbè rẹ̀. Ó lálẹ́gbọ́ àlàáfíà tó péré fún bàbá. Wọ́n kọ́ lọ bá jogún ẹ̀ fún wọn.
wọ́n lálógún àlàáfíà tó péye wọ́n ní kó lọ bá jogún ẹ̀ fún bàbá wọ́n ní kó lọ jẹ́ kẹ́ni bàbá gùn sí wọ́n ní àlùbáríkà bàbá ṣe ti jẹ́ níwájú Ọlọ́run àlùbáríkà bàbá ṣe àtìkọ́dì wọ́n ní àlùbáríkà bàbá ṣe fẹ́ níwájú Ọlọ́run wọ́n ní àlùbáríkà bàbá ṣe mọ́mọ́ jáde fúnlẹ̀ níwájú Ọlọ́run wọ́n ní àlùbáríkà bàbá ṣe alímì tó tẹ̀lú Ìlọrin ọdí Allahu ta'ala anhu wọ́n ní ká bá sàmì. يتوجه من ذاتك بذاتك لذاتك أن تصلي بصلاتك مظهر الإبدال وجوهر الكمال على سيد الرجال صلاتك الفاتح لما أغلق الياقوتة الفريدة صلاة تستغرق عدد أعداد من صلى بهما وبغيرهما الصلوات الموجودة والمزيد على الفرد الجامع مظهر حينيتك هويتك والقطب الذي دارت عليه شؤونه ألوهيتك محمدك المحمود لولاك لما خلقت الإفلاك صلاة تفتح لقائها الدخول في أدرتك من كل باب وتزج تاليها في أنوار شهود أهليتك يا كريم يا وهاب وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا بكتاب مبين وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين ضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة ياتيها رزقها رغدا من كل مكان ياتيها رزقها رغدا من كل مكان ياتيها رزقها رغدا من كل مكان الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر غلقت الملوك أبوابهم وبابك مفتوح للسائلين ونحن نسأل من بابك فلا تطردنا خائبا من بابك إنك على كل شيء قدير ببركة وإذا سألك عبادي عني فإني قريب نجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون ببركة وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله. bàbá ìmáàmù àgbà fún Ìlọrin àti agbègbè rẹ̀ wọ́n ní káyọ̀ mú àná Muhammad lẹ́ẹ̀mẹ́ta sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam gbólóhùn amínà àwọn mẹ́ta mẹ́ta àmín 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 ya Allah. bàbá ìmáàmù àgbà fún ìlú yìí àti agbègbè rẹ̀ wọ́n láwọn Yorùbá wọ́n ní náání ohun tá a bá ní òun náà lálẹ́ náání. wọ́n ní ran ọmọ onílù yóò máa náání kọ̀ǹgọ́rọ́ kò ní fi ó sọnù. ìran ọmọ aṣẹ́gìtà tó yẹ pé gì làwọn tó bí ń ṣẹ́ wọ́n lè po ogi ní ọmọ àfojútó eléyìí náà dòwó oníjọ́ sọnù kò sì ní fẹ́ kí èpo wọn bó lára igi kó lè pówó torí pé bẹ́pọ̀ bá ti ń bó lára ẹ̀ igi náà ò ní wúlò tó nǹkan jíjò rẹ̀ gan ò ní dáa. bàbá àwọn ọmọ àgbà wọn ní ìran ọmọ àfáà òun náà ní tí ọmọ náání òun náà ni ó máa náání pé àkùránì yóò gbọ́dọ̀ pín ìkìn kò gbọ́dọ̀ bàjẹ́ mọ́ òun lọ́wọ́. torí pé ọ̀tọ̀ ni àfáà ọ̀tọ̀ lẹni tó wá fi ìdí àfáà tiẹ̀ ní wọ́n á fi ń sin lọ́hùn. wàá mọ́ gbà wọ́n ní ẹni tó fi ìdí àfáà tiẹ̀ tó fi sin lọ́hùn
òun náà là ń pè ní al-aarifu billah, ẹni tó dá ọlọ́run mọ̀ báyìí nígbà tó dá a mọ̀ tán gbogbo ń tọ́lọ́run fún nímọ̀ ìwọ̀n àfi ń sin lọ́hùn. irú àwọn bẹ́ẹ̀ tá a pè ní al-aarifu billah yìí, irú wọn bẹ́ẹ̀ ni wọ́n lójú, kódà wọn ó tún ní ẹ̀yìn wọn ò bá sí ń bẹ̀ mọ́. bàbá àwọn wọn gbà wọn ní kò sí tí ó jẹ́ ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fún wọn tó ju àdéhùn ọlọ́run tó sọ fún wọn lọ pé bí ìsinlọ́run bá pọ̀ lára ẹ̀dá púpọ̀ jù, ọ̀rẹ́ ọlọ́run ní máa dì, ọ̀rẹ́ ọlọ́run ló ní Hizbullah. tí bàbá wa àgbà lọ́fà tí wọ́n jẹ́ kan lára àwọn tá a wí yìí, wọ́n jẹ́ awliyaullah, wọ́n jẹ́ jundullah, wa huwa waliyyun min awliyaillah, wa jundun min junudillah, wa hizbun min ahzabillah. bàbá àwọn ọmọ àgbà àwọn ní tọ́lọ́ ń bá wọn sọ lójú wọn ládéhùn nígbà tó jẹ́ pé ọ̀kan gbòógì ni wọ́n nú ọ̀rẹ́ ọlọ́run, ọmọ ogun ńláńlá ni wọ́n nú àwọn ọmọ ogun ọlọ́run, odidi ìjọ ni bàbá náà nú àwọn ìjọ tọ́lọ́run tó kó kalẹ̀. ọlọ́run ni amádàmú àwọn tí wọ́n jẹ́ ìjọ tèmi tó jẹ́ pọ́dọ̀ mi làwọn tò sí nígbà táwọn èèyàn ń tò síbòmí, àwọn ni wọ́n jèrè ẹgbàgbé ẹ̀. àwọn tí wọ́n jẹ́ ọmọ ogun tiwa nígbà táwọn lágbára tán wọn ò fi jagun síbi kankan, ojú ọ̀nà ọlọ́run náà wọ́n fi ń jagun sí, àwọn wọn ò borí wọn bẹ wọn ni wọn ò sí mọ́, àwọn náà wọ́n máa jẹ́ lùborí. ọlọ́run wá ní ẹ má dààmú o, àwọn tí wọ́n jọ́rẹ̀ mi táwọn ò mú ẹlòmíì lọ́rẹ̀ẹ́, bí wọ́n bá ń bẹ́ ń bẹ̀ ìbínú wọn ò ní bàjẹ́, wọ́n bá fẹ́ pẹ̀yìn ìdẹ̀rù tí ẹ̀ ní bà wọ́n, wọ́n fi ilẹ̀ fọ́lọ́ náà ni pé yóò ṣe lẹ́yìn àwọn. bàbá àwọn máa gba àwọn ní kò dàrú, bàbá àtàná tí káyé pé tì ń, àwọn náà bàbá àtòní táyé tó ń pé tì. Allah. bàbá àwọn máa gba àwọn ní ọba náà tí ò yí tí máa ṣe padà lọ́dọ̀ yín, àyípadà ń bọ̀ míì wọ́n máa wá ní ṣé wọ́n kú mbẹ́ wọ́n ní wò sẹ́nì kankan mọ́, ọba tí ò yí padà lọ́dọ̀ tí yín, tí ò wá yí padà lọ́dọ̀ tàwọn náà tẹ́ wá lónìí pé nígbà tí wọn ò réèyàn mọ́ wá fún wọn bẹ̀ ọ́ ni kò yí padà. àwọn àgbàlagbà jẹ́ níjẹ̀ẹ́jọ́ níjẹ̀ẹ́wà ìlú yìí, àwọn àgbàlagbà jẹ́ lónìí tí ń jẹ́lẹ̀ tí ẹ̀ta láyìí, bàbá ìmọ̀mọ́ àgbà náà ni wọ́n tó ń bẹ́ ń bẹ̀ yìí. Sheikhu wallahu ya'simuka minan nas la takhafu daraka wala takhsha wala hawla wala quwwata illa billahil aliyyil azim. bàbá àwọn máa gba àwọn ní ìpàdé àwọn àti bàbá wa Bulala lọ́fà, wọ́n ní jòkó tòní yìí, wọ́n ní àwọn ti jòkó ń báyìí rí ní Cairo làwọn ti kọ́kọ́ jòkó bẹ́ẹ̀ ni. Allahu akbar, pé kéde sàkọ́kọ́ ní o, wọ́n rò pé wọ́n ẹ̀sẹ̀ wájọ jòkó pọ̀ báyìí pé wọ́n wá kíra wọn rárá, wọ́n láwọn ti jòkó bẹ́ẹ̀ ní Cairo dáwọ́ ṣáájú ni. kódà bàbá Bulala lọ́fà wọ́n máa wá sọ́fíìsì bàbá ìmáàmù àgbà dáadáa ní Cairo, àwọn jọ lájọṣepọ̀. bàbá ìmáàmù àgbà wọn láwọn fi Ọlọ́run àwọn fi kí yín torí pé òun náà lẹ jòkó tì, wọ́n ní bó ní ò bá ṣe dùn tó. àfáà wa Sheikh Ibrahim tí wọ́n ń jọ́ máa bàbá, àwọn bàbá ìmáàmù àgbà ni wọ́n tọ́ wọn. wọ́n nígbà táwọn wà ní Darul Kitabi wa Sunnah, àfáà náà tún yá kò gbò bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ní Masari náà, àmọ́ ntọ́lọ́ fi máa mi àwọn ẹni ẹ̀wò tí èdè àmọ̀ pé ṣé tiwa ní ọ́n tòótọ́ àbẹ́ èsè tiwa ò ń parọ́ mọ́ wa ni. ó ní ṣé tí ń bá gbà á sábà yín lẹ́ni tọ́jú àwọn tó bí yín àbá bà yín láwọn míì.
àfáàwá Ibrahim náà lọ́n jẹ́ kí á mọ̀ tó dáa fún sí bisimilahi lápapọ̀ ayé wa yíwo dídí kúlú wà láwọ̀ kọ̀ọ̀kan àmì bisimilahi rahman rahim olùwà Allahu ahadun Allahu samadu àmì ẹ̀dùn ara mi wúlẹ̀ àmì ẹ̀kún lahu kufuwan ahadun amina amina ya Allah. Bàbá ìmọ̀mọ́ àgbà wọn ní dédé ntọ́lọ̀ ń fi kọ́ fún yín àti ààyè tó fi gbé yín ga lérí pé ó ṣe bẹ́ẹ̀ fún yín ẹ sì gbà wọn. Ọlọ́run dákun má lè yín kú òun bẹ́ẹ̀. Àmín. Ìwà àtẹ́wù ọ̀rọ̀ tẹ́wàá sọ àbí ṣe sí kan lẹ́sẹ̀. Tó wá ní kìí sóun mọ́ ẹlòmíì ni ẹ fi síbẹ̀ Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sí yín. Bàbá ìmọ̀mọ́ àgbà wọn ní kò sẹ́nìkan tọ́lọ́run ó ṣoore fún tí ò ní ti gba kinní kan ṣáájú kó tó fún lóore òun. Oore làwọn èèyàn máa rí náà rí ni wọn ò mọ tó ti gbà lọ́wọ́ ẹ̀ ń kọ̀rọ̀. Gbogbo ohun tó tún ṣẹ́kù lọ́wọ́ yín Ọlọ́run nígbà kankan bẹ̀ mọ́. Irú bẹ́ẹ̀ Ọlọ́run tó ní jó kù láyé kò ní ṣerú bẹ́ẹ̀ fún yín mọ́. Wọ́n lá fọlá àti yín bẹ́ẹ̀ kọ́dá nǹkan má ṣe bẹ́ẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan tiwa náà. Bismillahi ilafi ilafi Quraishin ilafihim ilata shita'i was-sayfi Alladhi at'amahum min ju'in wa amanahum min khawf. Àmín 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 ya Allah. Bàbá ìmọ̀mọ́ àgbà wọn nínú tẹ́ ẹ̀ ní òun ní ọ̀gá wa aṣáájú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. Wọ́n ní gbogbo ẹni tí ń wá bí wá kí àwọn wọn lánàá Muhammad náà là fi ń pàdé wọn. Bàbá ìmáàmù àgbà wọn láwọn náà tó fi àná Muhammad pàdé yín. Ya Rabbi bil Mustafa baligi wa qasidana wa ghfir lana Muhammada ya wasi'al karami la yasalli wa sallim daiman abada habibi zaghaye salamtu sunnata man ahya dhalama ila anishitakati qadama jolamewa Maulaya salli wa sallim ala habibika wa shaddam abana malidu antebe usuri yatiba mobotada Bene amokotata mimo la yasalli wa sallim ala habibika wa kullu ajli ataru sululekera mubiya fa inna ma tasalat menore be memo la yasalli wa sallim daiman abada habibika wa wakifuna lade enda demo menu kitatil ilmi
min shakilatil ka. Òun náà lẹ́yìn náà ní tẹ̀sí náà ní ẹ̀. Òun náà ni àwọn àgbàlagbà sì jẹ fún yín. Ọlọ́run o, bí a ti lágbàá máa lágbàlejò yín mọ̀ yẹ jù bẹ́ẹ̀ lọ. Ìkẹ́ Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run, àlékún àánú Ọlọ́run fún ọ̀gá gbogbo ayé, Ànábì wa Muhammad, ọ̀gá gbogbo ayé. Kí Ọlọ́run àti orí àṣẹ́kùbọ̀ tí bí ìkẹta tọ́ fún Ànábì yìí. Àwọn atóríire tiwa tòní tó gbá ọ̀dọ̀ tiwọn tó eríire náà fi sàdọ́dọ̀ tiwa. Ọlọ́run bá ṣàlékún kan fáwọn tá a wí yìí. Bismillahi kul huwallah. Qul huwallahu ahadun. Allahu samadu. Lam yalid wa lam yulad. Lam yakul lahu kufuwan ahad. Àmín. 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 Allah. Bàbá wa, bàbá Mágàjí nulẹ̀ bàbá ìmáàmù àgbà. Àdáyàmọ́